الحمد لله رب العالمين ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه وبعد adúpẹ́ fún ọlọ́ọ̀bá tó àdékún kí àti àdékún bí fún ànábì sallallahu alaihi wasallam àti ipa àbòsí orí àkọ́tún ètò yìí tó wà hudan wa bushra èdè tí yóò máa wáyé ní àsìkò yìí láti ẹnu àwọn olùmọ̀wá àwọn olùkọ́ wa àwọn dókítà wa dr Sharafdeen Gbadebo Ọ̀rọ̀jì kí ọlọ́ba kí sínú ọ̀rọ̀ ìjáwá ní ìfarabalẹ̀ láti jà àǹfààní ọ̀rọ̀ lórí bí iná bismillah. alhamdulillah wassalatu wassalamu ala rasulillah محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد فالسلام عليكم ورحمة الله وبركاته ìtẹ̀síwájú àlàyé eléyìí tá à ń ṣe fúnra wa nípa àgbọ́yé ẹ̀sìn wa eléyìí tá a ti bá dórí òfin Ọlọ́run ìlànà Nabi Muhammad sallallahu alayhi wa sallam lórí káràkátà kò sí tàbí ṣùgbọ́n gbogbo oníkàlùkù wa iná ló ń fi ọ̀nà kan àbí ọ̀nà míì rà náà ló ń sì fi ọ̀nà kan àbí ọ̀nà míì tà káràkátà gbogbo ẹni tó bá ti pé iná ló yàn láàyè tó fi ń ṣiṣẹ́ àríkè iṣẹ́ kan ní tọ́lọ́mọ bá fi àlùbáríkà sí púpọ̀ nítorí pé ara níye kan àtàníye ní ibi tó wó ti di gọ́bọ̀ inú tọ́lọ́mọ bó sì fi bùkún sí i gbogbo ẹni tí bá wá ń rà tó máa ń tà wọ́n bùkátà owó láti máa rí láti ra tí wọ́n bá máa tà owó tó tówó iná ló tó ṣòwò eléyìí òun náà ní sábàbí eléyìí tó fà á tí ọ̀pọ̀lọpọ̀ tó fi jẹ́ pé wọ́n máa wá ọ̀nà láti rí owó kún owó láti fi máa bá iṣẹ́ káràkátà wọn lọ kọ́ wa ń bẹ nínú àwọn èèyàn àwọn ẹni tó ṣe wípé àwọn máa wá àlékún owó yìí gba ibi tọ́tọ́ bíi ká pé wọ́n lè tún fi oko dídá wọ́n lè fi kún káràkátà wọn kí owó tó bá yọ látàrí oko táwọn ń dá yìí àwọn tó fi kún owó tí ń bẹ lórí ìgbà táwọn ń dá sórí àtẹ ọbẹ̀ nínú wọn ẹni tó ṣe wípé ó lè rẹ́ni bùn lówó eléyìí tí ó fi kún owó ọjà tí ń tà ẹlòmíì lè jogún owó eléyìí tí ó fi kún ọjà tí ń tà ó sì ń bẹ nínú àwọn èèyàn ẹni tó ṣe pé wọ́n lọ yáwó lọ́dọ̀ àwọn míì àwọn ẹni tó máa ń ṣàánú ẹnì kejì tí wọ́n yá lówó láì jẹ́ kí wọ́n gbèlè lórí ẹ̀ gbogbo irú àwọn ọ̀nà yìí ó jẹ́ àwọn ọ̀nà tó tọ́ eléyìí tó sì dára eléyìí téèyàn lè fi wá owó kún owó téèyàn bá fi ń ṣòwò ṣùgbọ́n àwọn míì wà tó ṣe pé àwọn àmọ́ wá owó fún owó tí wọ́n fi ń ṣòwò yìí gba àwọn ọ̀nà tó ṣe pé ọ̀dà èèwọ̀ ní lábẹ́ òfin Ọlọ́run kò sì tọ́ rárá kẹ́ni tó bá jẹ́ mùsùlùmí kọ́ lárí bọ irú àwọn ojúpọ̀nà yìí nínú wa kò náà ní ká lọ gbowó èlé ká lọ yáwó èlé nítorí àtìlébà àfikún owó ọjà táǹtà kí ìgbà wa kó lè ba àrùgbọ́gbọ́ sí i eléyìí ń bẹ nínú ìlànà tí kò tọ́ eléyìí tí Ọlọ́run ọba wa sì léèwọ̀ nítorí pé owó èlé tẹ́ rí yẹn eléyìí tó túmọ̀ sí wípé wọ́n yí ọ ní sísì ní ìgbà tí wọ́n bá san ó fi san náírà tó fi san ó sọ pé kọ́bọ̀ méjì ti lé lórí ẹ̀ kò sí tàbí ṣùgbọ́n kọ́bọ̀ méjì péré owó èlé ni wọ́n ń pè é Ọlọ́run ọba sì léèwọ̀ Ọlọ́run ọba ní yamhaqu Allahu ar-riba wa yurbi as-sadaqat rìbá tẹ́rí yẹn ìparun lọ́lọ́run ọba máa ń kó bá ó sì máa ń tọ́jú sàrà téèyàn bá fowó tọ́tọ́tọ́ má téèyàn bá fowó tọ́tọ́tọ́ má téèyàn fi ṣe Ọlọ́run ọba máa ń báyàn tọ́jú rẹ̀ yóò máa báyàn tọ́jú rẹ̀ yóò máa báyàn rí títí ó fi dàgbà tí ó fi pọ̀ sí rí owó èlé òní yí kọ́bọ́ sínú owó tí kìí sowó èlé àfi kó kó ìparun bá owó tọ́tọ́ tẹ lẹ́ẹ̀fi ń ṣòwò òun ọ̀kọ̀ọ̀kọ̀ parun yóò sì tún kó parun bá èyí tó jẹ́ ojúlówó owó eléyìí tẹ̀ ń lò láti fi ṣòwò owó èlé èèwọ̀ ni Ọlọ́run ọba ṣe léèwọ̀ nínú Al-Qur'an àti sunnah Ànábì Muhammad sallallahu alayhi wa sallam wa li alladhina ya'kuluna ar-riba لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المس ذلك بأنهم قالوا
إنما البيع مثل الربا وأحل الله البيع وحرم الربا. ọlọ́ni àwọn ẹni tí ń jẹ rìbá o ìdìde wọn ẹ̀ẹ̀mọ́ báwọn ni ó ṣe rí ni láti inú sàárì wọn tó bá di lọ́la gbẹ̀ndà kìíyàmù. ìdìde wọn yóò dà gẹ́gẹ́ bí ìdìde ẹni tí àlùjánu fọwọ́ bà tó ń sẹ́wọ́n tó ń ṣe wèrè. ọlọ́run dákun ṣàánú wa ọlọ́run dákun là wá ìwá nínú òfin owó èlé mẹ́jọ àjọ kan nínú ẹni tí wọ́n máa bá wọn gbà á mẹ́sẹ̀ wá lọ́kàn nínú ẹni tí wọ́n máa jẹ́ mẹ́sẹ̀ wá lọ́kàn nínú ẹni tó ṣe pé ìdí àti mú rẹ̀ ìdí owó èlé ènìyàn wàá jókòó tì tí ó ti máa wà. ọlọ́run ní ìdílé wọn nínú sàárì wọn tó bá di lọ́la gbẹ̀ndà kìyàmù yóò dàbí ìdìde ẹni tí àlùjánu fọwọ́ bà tó ń sínwín tó ṣe wípé rìbá tí wọ́n gbélé ayé jẹ àdìsá náà bí sallallahu alaihi wasallam ṣàlàyé rìbá yìí ó máa pa ìfun wọn lẹ́rù yóò máa dẹ́rù pa fún wọn lọ́nà tó ṣe pé ńgbà tí gbogbo wa bá ń sáré ta amẹ́ríkà tá ń lọ síbi àpéjọ tọ́lọ̀ wọn bó ti ṣe ìṣirò fún oníkálukú wa rìbá yóò máa dẹ́rù pa ìfun tiwọn bàbá ti sáré lọ ẹrù rìbá ti ń bẹnu yóò máa gbé wọn ṣubú wọ́n tún dìde yóò tún gbé wọn ṣubú bàbá tó ti ń láwọn mẹ́rẹ́ta ẹrù rìbá ti ń bẹnu wọ́n tún gbé wọn ṣubú torí ẹ̀ ló ti jẹ́ ọ̀ranyàn lórí gbogbo mùsùlùmí lọ́kùnrin àti lóbìnrin kíkẹ́ kí wọ́n jìnnà sówó èlé gbígbà owó èlé jíjẹ haramu ni bọ́ọ̀ bá mọ̀ tó máa haram ìwọ̀ tó jẹ́ pé ọlọ́run ti ṣèlérí ìyà ńlá bí àwọn ẹni tó bá kọ sí ikún tí wọ́n kọ̀ láti tẹ̀lé òfin rẹ̀ nípa jíjìnnà sí owó èlé jíjẹ. akramakumullah ọlọ́run bá ní ìdìde wọn yóò burú jáì bá wọn kí ló dé wọ́n ní tó fà á ni pé àwọn ń sọ wípé káràkátà kò yàtọ̀ sí owó èlé gbígbà owó èlé jíjẹ kò yàtọ̀ sí káràkátà báwo ni ó ṣe yàtọ̀ síra wọn ọlọ́run ọba ṣe káràkátà lẹ́tọ̀ ó sì sọ owó èlé jíjẹ owó èlé gbígbà ó ṣe léwọ̀. bẹ́ẹ̀ ni ó wá náà bíkà nàbọ̀ Muhammad sallallahu alayhi wa sallam wípé ar-riba sab'una huban ó ní rìbá tẹ́lẹ̀ yẹn ó ní ẹ̀ṣẹ̀ ìpele ọ̀nà bí àádọ́rin yìí ẹ̀ṣẹ̀ oríṣi ìpele bí àádọ́rin ìní rìbá jẹ́ ó wá ń ṣàlàyé ó lè tó kéré jù nínú ẹ̀ṣẹ̀ tí ń bẹ nínú rìbá jíjẹ ó sì dọ́gba pẹ̀lú kápóyàn báyà rẹ̀ lájọṣepọ̀ a'udhu billah ó dàbí ìgbà tó dáyà rẹ̀ dùbúlẹ̀ táwọn ń báyà rẹ̀ lò a'udhu billah tó torí ẹ̀ ẹni tó bá gbọ́ oríire ló ṣe o ẹni tó bá sì jìnnà sí irú wọn ní ìlà ẹni tó bá jìnnà sówó èlò gbígbà owó èlò jíjẹ irú wọn ní ìlà eléyìí ó sì jẹ́ nítorí wọ́pọ̀ tọrọ kan kálí ní láwùjọ wa ẹlòmíì ó lè gbọ́ owó èlé ní báńkì ẹlòmíì lè gbọ́ owó èlé lọ́dọ̀ alájẹsẹ́kù ẹlòmíì sì lè gba owó èlé lọ́dọ̀ àwọn aládàáfúnni ní owó èlé léyìí tó ṣe pé yọ̀ọ́ dá yọ lówó inú ilé rẹ̀ láti lọ yá ó sì sọ fún wọn pé yé báyìí ní ọ̀jẹ̀ lè orí rẹ̀ ẹ̀yin náà sì ti mà gbogbo onílàákà yìí náà lọ dànù ebi ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ẹni tí ń ya yín lówó èlé wọ̀nyí báyìí nígbà tó bá ya yín lówó tán yóò tún máa ṣàgùn sí yín nítorí pé ń dá ti dúró níjọ́ tẹ̀ ń yáwó kó lè bàa di tiẹ̀ nítorí pé yóò ní kẹ́ ẹ mú nǹkan kan wá dá ti dúró kó tó di kókó owó fún yín yóò máa wá ṣàgùn sí yín kẹ́ ẹ má rò ó sàn nítorí kílé àbílẹ̀ tẹ́ gbé kalẹ̀ tẹ́ kówó rẹ̀ lọ́pọ̀ àìníye iye tẹ́ yá ni kó lè bàa di tiẹ̀ kódà láwọn àlùkà ó ti gbajúgbajà ń bẹ̀ gan tẹ́tọ́ gbogbo bẹ́ẹ̀ máa ń ṣe ń lọ lọ́tún àti lọ́sì lẹ́ẹ̀ máa rí tí wọ́n kọ́ sọ́tún tí wọ́n kọ́ sósì pé ayébámọ̀ bẹ́ẹ̀ bá fẹ́ yáwó ẹ pè nọ́mbà yìí tẹ́ bá fẹ́ yáwó ọmọ wọn bí ẹnìkan ní ìgbà àwọn ẹni rí mọ̀pọ̀ ń lù tìyìn àwọn aláàánú mọ̀pọ̀ ń lẹ̀ yìí ó láàánú kìnìún ẹni rè kìnìún owó èlé ni ọba sì yáwó èlé náà gbogbo nǹkan ní ìrẹsì oníláyé iná ló fi tó ń dùn ńgbà tó bá fi dúró tán wọ́n wá yọ lówó èlé o àwọn ọmọ wa ṣe pé tìkú kọ́ ọmọ ìrìsàn ọlọ́run dákun má bàtú wa jẹ́ ẹ̀yìn èèyàn náà lẹ́ ń gbọ́ yẹn o owó èlé jíjẹ haram ni èyí wọ́ lọ́lọ́run ṣe ẹnìkan wá ní à yàrá ní ká má gbowó èlé ẹ bá ní káwọn ọmọ fún yàn lówó èlé ẹ fẹ́ tilẹ̀kùn àánú nìyẹn àánú àwọn èèyàn làwọn ń ṣe ẹni tó gbowó èlé náà ni wọ́n ṣàánú mi ni ẹ má dínà má láàánú mi kò ṣàánú bẹ́ẹ̀ torí pé táàánú bá fẹ́ wà nínú owó ìyà lódodo lábẹ́ òfin ọlọ́run ká yá ni lówó àánú ló máa ń bí ṣùgbọ́n òfin ọlọ́run sọ yìí pé bọ́ọ̀ bá ti wá yáyàn lówó ọ̀ gbọ́dọ̀ gbélé lórí ẹ̀ gbogbo bọ́ọ̀ bá ti lówó kó kéré mọ́ ọ̀ gbọ́dọ̀ gbélé lórí ẹ̀
torí gbogbo èlé tí wọ́n bá ti gbà lórí irú owó bẹ́ẹ̀ èèwọ̀ ni wọ́n ń perú rẹ̀ lábẹ́ òfin ọlọ́run ọba ṣe lé wọ̀. láti jọ́ tó wà tí ń gbowó èlé kòkó bọ́ rí kòkó parun bá dúkìá rẹ̀ níjọ́ tí ọba kó bá ṣé ọ̀ akọ lẹ́tà sí ọ ni àní tí ọba jẹ́ tí ọba fi kú orí ibú ní retí rẹ̀ lọ́dọ̀ ọlọ́run ọba ẹlẹ́dàá wa ṣé kò yẹ kí gbogbo onílàfẹ́ ọmọ ronú nípa báwo làtúbọ̀tán wọn ti fẹ́ rí. nígbà míì jẹ́mọ̀ á rí pé ìjọba wọ́n gbé àwọn ètò kan kalẹ̀ láwọn ètò tó wúlò ètò jẹ́ tó lẹ́ pé wọ́n fẹ́ fi ran àwọn èèyàn lọ́wọ́ láti kúrò nínú àìní gẹ́gẹ́ bí ètò wípé ẹ máa wá yáwó a lè yá yín ní 50 ẹgbẹ̀rún a lè yá yín ní 100 ẹgbẹ̀rún àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ èyí tó bá ti kọ́kọ́ yá wọ́n fẹ́ fi dán owó ní wọ́n bá ti tètè sáńtì tó bá tún di ìgbà míì wàá tún rí ìtọ́pọ̀ jùlọ wàá tún rí yá wàá pa jùlọ àwọn òṣòwò kéékèèké àwọn alátẹ àwọn onígbà wóróbo tí ìjọba àpapọ̀ ti ń yá wọn lówó láti fi ṣerú àwọn nǹkan wọ̀nyí báyìí nítorí dá ètò tó dáa púpọ̀ iná lètò tíjọba gbé kalẹ̀ yẹn ṣùgbọ́n tó bá ṣe é pé a bá lò lọ́nà tó fi ní takò fún ọlọ́run ọba o á rí i pé ìgbà táwọn ní olè yá 50,000 àwọn abánikówó fẹ́ni tó fẹ́ yáwó àwọn tó wá sọ pé ọ̀sán 5,000 fáwọn abánikówó fẹ́ni tó fẹ́ yáwó ó lò wọ́n gba 5,000 lọ́dọ̀ tiẹ̀ tọ́ọ̀bà fi yá 50,000 5,000 yẹn ti jẹ́ olówó sẹ́ẹ̀tà àwọn ní ọlọ́mọ ẹ̀jẹ̀ kọ́dà tó ṣe pé 5 kobo lẹ́fẹ́ gbà ó ti sọ́wọ́ ní rìbá mùsùlùmí ọ̀gbọ́dọ̀ gbárù ẹ̀ ọwọ́ gbọ́dọ̀ ń sọ̀rọ̀ rúro ti yọ̀ tèmi tó ń pọ́ǹtì la ó ti ń jàtọ̀ lẹ́nu bí ajá eléyìí báyìí kọ̀tọ́ lábẹ́ òfin ọlọ́run ọba wa 5 kobo péré tó bá fi lé owó ọ̀tọ̀ kọ́ gbárù owó bẹ́ẹ̀ tó tọ́ bá gbárù rẹ̀ ó ti gbowó rìbá anabi Muhammad sallallahu alayhi wa sallam nínú hadith eléyìí tí imaamu Muslim rahimahullahu ta'ala tó gbé jáde nínú sahihi rẹ̀ anabi ní la'ana Allahu akila riba wa mukilahu wa katibahu wa shahidayhi wa qala fi riwayatin hum sawa anabi sallallahu alayhi wa sallam ó lẹ́ni tí ń jẹ rìbá ọlọ́run láàánà rẹ̀ ẹni tó fún ni jẹ ọlọ́run láàánà rẹ̀ ẹni tó kọ àkọọ́lẹ̀ rẹ̀ ọlọ́run láàánà rẹ̀ ẹni méjì tó sì jẹ́rìí sí ọlọ́run láàánà rẹ̀ làánà ni pé ọlọ́run lé wọn jìnnà sí kẹrẹ wọn ò ní rí kẹ ọlọ́ bọ́ọ̀ bá ti rí kẹ ọlọ́ ìyá ló kú tó retí nínú ẹgbà wa kan anábì láwọn máa ra àwọn dọ́gba ọlọ́nkọ́ sànù wa oríṣi eléyìí báyìí ó sọ̀rọ̀ kò tiẹ̀ bá làkàlù káwá tó federal government ó gbówó kalẹ̀ ipò òun fẹ́ fi wá agbódẹ́kun fún òṣì tí ń bá àwọn èèyàn fara fínra kó tún wá jẹ́ pé ìjọba yìí àwọn tó gbé sẹ́yìn fún kò ní sanwó sẹ́ fún wọn ó fi wá jẹ́ pé ẹni tẹ́yìn bá kó jíṣẹ́ fún ní ọ̀mà sanwó sẹ́ fún yín ó ṣòro kò lè ṣeé ṣe bẹ́ẹ̀ torí di eléyìí ìjọba fẹ́ ran àwọn èèyàn lọ́wọ́ ìjọba ò sì fẹ́ kí lè ogun orí owó yìí kí ló dé sẹ́yìn tèlé kún ẹbẹ̀rù ọlọ́run ọba wa ẹran ti jọta dìde rojọ́ wájú ọlọ́run níbo lẹ́kọ̀ọ́ lọ náà rí nígbà tí bàbá ti ń kún bolókòwò tiẹ̀ lọ gbóni wọn náà wà á rò kó tiẹ̀ lọ torí de eléyìí ìbẹ̀rù ọlọ́run lọ́wọ́ wa ìwọ náà má ti torí oṣù tó mú ẹ lónìí kọ́ lọ tún gba ntọ́jú haramu kọ́rọ̀ lẹ́ wá dé kọ́ wá dàbí ẹni tó ṣe é pé ó wá ń fi ìgbẹ́ ó fi ń fọ́tọ̀ gbà tó mú ìgbẹ́ tó ń fi ń fọ́tọ̀ ìwọ náà wàá kọ̀ kan má torí de eléyìí báyìí ìyá tí ń jọ́ tẹ́lẹ̀ yá ni èyí tó fi kún yìí báyìí òun tún wá pélé kí ọkà màmá orí de eléyìí kàkà kọ́ lọ wá gbowó tó jẹ́ haramu ṣe sùúrù ọlọ́run ọba ọ̀lànà rẹ̀ kàn nínú ọdún pọ́nà táwọn èèyàn tún máa ń gbà láti fi wá àlékún owó fún owó tí wọ́n fi ń ṣòwò òun náà ní pé ń bẹ nínú àwọn èèyàn ẹni tó ṣe pé yóò máa ṣe àmúlùmálà yóò máa mú nǹkan ní nǹkan bá tiẹ̀ ní ìgbà tó ń bá lọ rajà ó ṣe ṣe kọjá yìí pé iye ọjà tó lóun fẹ́ rà wọ́n ti kó fún un yóò tún wá gbálé yóò gbálé lérò yìí pé bóun bá ṣe bẹ́ẹ̀ owó wọn fi tètè pọ̀ sí owó rẹ̀ ò lè pọ̀ sí nítorí pé ò lè fowó ẹkún kó fi rẹ̀ ni ò lè pẹ́ nìkan lẹ́kún kí wọ́n wá fi wá rẹ́rìn ó dájú pé ẹkún náà ni ó padà gbẹ̀yìn ọ̀rọ̀ rẹ̀ nítorí ẹ̀ eŋti wọn náà tọ́ọ̀dẹ́ gbà kẹ́nìkan ṣe sí ọ gbọ́dọ̀ ṣe sọ́mọlá kejì rẹ̀ ọbẹ̀ nínú àwọn èèyàn tó ṣe pé ojú pọ̀nà táwọn ń gbà láti fi wọ́ owó kún owó tí wọ́n fi ń ṣòwò ó náà lọ́nà jàǹbá nítorí ọlọ́mọ arajà láwìn yọlọ́mọ ara láwìn nígbà tó bá wà arajà tó bá ti wá pọ̀ lọ́dọ̀ rẹ̀ tí gbèsè bá ti pọ̀ lọ́rùn rẹ̀ yóò máa wá gbìyànjú láti má sanwó olówó padà fún wọn mọ́ nígbà táwọn bá wá béèrè owó yóò wá sọ dariwo ipò owó lásán ni mo jẹ́ owó lásán ni mo jẹ́ ìyìn sì sọ pé ní san padà nígbà tí mo bá tó rọ́nà rẹ̀ ni subhanallah báwo ló ti jẹ́ nire kó tó di pọ̀ ọ̀rajà láwùn tó wá di ike olówó fẹ́ gbowó tiẹ̀ ọwọ́ afẹ́ dọ̀kọ́ ma nígbà gbogbo ẹni tó wà dájọ́ náà ẹ bẹ̀rù ọlọ́run ọba wa ẹ má dájọ́ àbòsí ẹni tó ṣe kókọ́jọ ọlọ́jà lọ ọ̀sánwó rẹ̀ ẹ bá wí ẹ jẹ́ kí gbogbo ọjọ́ bá aláìdá wí nítorí kí ọ̀nà dáadáa ọmọ bá di láwùjọ
báwo ni ọba ṣe rí nígbà tí wọ́n lọ sọ́dọ̀ rẹ̀ tó fẹ́ ra ọjà yẹn láwìn tí ọba tà fún ọ láwìn tí wọ́n mọ̀ kéde ká ní ọmọ pariwo ká àwọn afẹ́ ajẹmọ́sí ayó gbogbo àwọn olówó àwùjọ wa wọn láàánú ókè nígbà tí wọ́n wá ṣàánú tiwọn kí ló dé tẹ̀yìn ọ̀ṣàánú tiwọn kí ló dé tẹ̀yìn ọ̀ṣàánú tiwọn tó fi wá jẹ́ pé nígbà tí èèyàn bá dá ilé ìtajà sílẹ̀ àwìn ìníkálukú ọmọ wa gbọjà lọ́dọ̀ rẹ̀ nígbà tí wọ́n máa gba gbogbo ọjà lọ́dọ̀ rẹ̀ tán láwìn àwọn náà ni ó tún lọ lúgọ tí ó tún máa bù ṣebí níta ti ṣe náà lẹ́ẹ̀fi ń bù ebi níta ti ṣe náà lẹ́ẹ̀fi ń bù àyìnmáyé èèyàn ni ló kó wá sílùú láti ìdálẹ̀ tó wà lọ nígbà tí ariwo pọ̀ ẹ kú dálẹ̀ ni ẹ gàn dálẹ̀ ni ẹ kéré oko wálé ó sì wá dálé ìtajà lẹ̀ nígbà tó dálé ìtajà lẹ̀ tán àwọn èèyàn mọ̀ wá gbọjà láwìn lọ́dọ̀ rẹ̀ láti ẹ̀gbẹ́rú rẹ̀ ń ta símẹ́ǹtì àbí ń tẹ́ ń ta àwọn èròjà kọ́lé àwọn èèyàn mọ̀ wá sọ pé banko símẹ́ǹtì 5 banko símẹ́ǹtì 10 kí ló dé owó ńkọ́ ọ̀tọ́ wa pọ̀ mọ̀ mí fún tuwa ni bí bá ṣe wà ń fún tuwa ni ń kówó wa ń kówó wa ok bàbá fún tuwa tí ó kówó wa nígbà bá ti sà wọn bá ní rí ma yọba di pé ń sá fún ẹni tó gbọjà àwìn lọ́dọ̀ rẹ̀ gbogbo bí tó bá ti mọ̀ pé táwọn bá rìn àwọn ọ̀dọ̀ pàdé ńbẹ̀ kò ní gbàbẹ̀ ma tọ ọwọ́ adébi yìí pé nígbà wọn bá ti wá pápá pàdé ńjọ́ kan yọ wá darú fún yọ dazúrú yọ kórojú tó ń ti bá tètè béèrè owó yọ sọ tó ju símẹ́ǹtì mẹ́wàá lọ́nu tó ju símẹ́ǹtì mẹ́wàá lọ́nu èèyàn ni wọ́n jẹ́ tírélà símẹ́ǹtì ẹgbọ́n ẹgbólè ẹgbọ́ àtàkàtà adúpẹ́ kọ́lọ́n kó àwọn èèyàn ṣe bẹ́ẹ̀ lẹ́yìn nítorí pé táwọn èèyàn bá ti ṣe báwọn ìwà burúkú ni o tẹ́ bá ti rẹ̀ kẹjá wọn bẹ ọ̀nà àti sórí igbó rọrùn yẹn nítorí pé báwo ni wọ́n ti fẹ́ máa pa àwọn èèyàn kan lẹ́kún tí wọ́n fẹ́ máa fi rẹ̀ ní. bó bá pé lè lọ fi irú símẹ́ǹtì bẹ́ẹ̀ pọ̀ sóòrò kó lè gbé bẹ́ẹ̀ lálàáfíà ni. tó bá jẹ́ ike irú owó símẹ́ǹtì bẹ́ẹ̀ ọmọ ló fi tọ́ sóòrò kó lè gbádùn ọmọ bẹ́ẹ̀ ni. tó bá yẹ pé irú owó olówó bẹ́ẹ̀ oúnjẹ ló fi rà sínú sóòrò kó lè gbádùn gbèsè ayé rẹ̀ ni. nítorí pé ọlọ́run ọba wa kì í ṣe ọba tó ṣe kó fi àyè sílẹ̀ fún kẹ́nìkan kọ́ yẹn ọmọ làkejì rẹ̀ jẹ nígbà tó ní ti ń ṣe wàhálà tó lákàkà tó fi rówó tó fi wá rajà sórí igbá rẹ̀ tí sì ń tà kí ló dé tó fi wá dé pé nígbà tí wọ́n wá rà tó ọ̀rá láwùn òun sì tijú rẹ̀ ọ̀tà fún ọ láwùn ìgbà tó wá kọ́kọ́ sanwó rẹ̀ ọwọ́ àdìsẹ́ ẹ̀bẹ̀rù ọlọ́run ọba wọn. ẹ̀rí tí ọ̀pọ̀lọpọ̀ wọ́n ti fi à ń gbọ́jà láwùn wọ́n ti fi lé wọn bọ́ọ̀lì àwọn ti dolówó àtijọ́ àwọn náà ló sì tún máa dá yẹ̀yẹ́ wọn lẹ̀ ẹ̀bẹ̀rù ọlọ́run ẹjọ́ àwọn ti pé ikú ń bẹ́ẹ̀ tó bá ti di dọ́gbẹ́ náà kí á mọ ọlọ́run bó ṣe ṣírò fún wa. ọ̀pọ̀ nínú àwọn èèyàn tó ṣe é pé bọ́yá oúnjẹ tiẹ̀ làwọn ń tà oúnjẹ ni wọ́n ń tà wọ́n lọ́ọ́ máa gbóúnjẹ láwùn oúnjẹ tí wọ́n ṣe tà wọ́n gbà láwùn ẹran tí wọ́n ṣe tà wọ́n gbà láwùn. tó bí wọ́n bá wá sanwó tàná wọ́n tún gbà mí lónìí bí wọ́n bá sanwó tàná wọ́n tún gbà mí. lọ́nà tó ṣe pé owó olówó ọ̀tá máa ṣẹ́ mọ́ wọn lọ́rùn náà àwọn ò ní ìrà kan sanwó rẹ̀ ńjọ́ kan láì. tó àyà wọn máa wá kí níjojúmọ́ bí ẹni tó mú mi bá tìrì ìbẹ̀rù ọlọ́run ọba òní ṣe wọ́n jọ kan ike ha mo mà lówó tí mo lè fi sanwó olówó yìí èyí ti rí tó fi wá jẹ́ kí mo kàn fẹ́ràn àti máa gbà láwìn irú àtàbẹ̀ kì í sàtàtọ̀ dà dùnmá irú àtàbẹ̀ kì í sàtàtọ̀ dà kò fi wá jẹ́ pé owó olówó ọ̀tá máa wà lọ́rùn tiẹ̀ ń jojúmọ́ náà ọ̀ọ́mọ ni tá a bá mọ̀ kú gbèsè tó bá wà lọ́rùn àkọ́mọ níjà ní ìsinmi nù sàárì ọwọ́ náà àdìsá nàbì Muhammad sallallahu alayhi wa sallam eléyìí tí Imam Tirmidhi rahimahullahu ta'ala tó gbé jáde nínú tírà rẹ̀ anabi Muhammad sallallahu alayhi wa sallam oní nafsul mu'min marhunatun bidaynihi hatta yuqda anhu ó ní ẹ̀mí olùgbàgbọ́ òdodo mùsùlùmí nira mùmínì ó kú lórí ìmánì ṣùgbọ́n ó kú pẹ̀lú gbèsè lọ́rùn anabi ní ẹ̀mí rẹ̀ wọ́n fi dógò sára gbèsè rẹ̀ wọ́n sọ̀rọ̀ sára gbèsè rẹ̀ kò ní nísinmi títí tẹ́sí san gbèsè yìí kò ní nísinmi títí tẹ́sí san gbèsè yìí èsì bẹ́ẹ̀ ṣe máa ń sọ ní Yorùbá lẹ́nu tẹ́lẹ̀ àtọ̀ pé bàbá alágbádá kan tó ti kú látọ̀dún báyìí ńgbà àwọn òpin ogun rẹ̀ bàbá yẹn wọ́n máa ti wàhálà nínú sàárè wọ́n máa fi ẹ̀ńtì àjẹ bàbá yẹn nínú sàárè ńgbà tẹ́ ẹ̀pin ogun kò sí ntọ́kan bàbá kankan kò sí ntọ́kan màmá kankan pẹ̀lú pé ó kú ẹ̀pin ogun rẹ̀ ẹ̀yin lẹ́ẹ̀ máa tó ṣe yín tẹ́ ẹ̀pin wo rẹ̀ nítorí pọ̀ ntí kú kò sí tí ó fowó ṣe má ẹ̀yin tẹ́ wà láyé ẹ̀yin lẹ́ni tá a bá wí lórí pé kílẹ̀ ń wọ̀ràn tẹ́ ẹ̀pin owó yìí kílẹ̀ ń wọ̀ràn tẹ́ ẹ̀pin dúkìá àmọ́ pé nítorí pé ẹ̀pin ogun rẹ̀ níyàwó á jò ní sàárì ẹnìkan á lò ń lálà òun rí pé bàbá kan fọ́kúta òun rí pé bàbá kan lagi láti yànnà irọ́ láti ń fọ́gi ńlagi irọ́ lásán Yorùbá lẹ́bù wọn ò ní tìtorí pẹ́yìn òpin kún fi àjò kí lọ́kàn àmọ́ tó bá kú pẹ̀lú gbèsè lọ́rùn òní níṣẹ́mi eléyìí làdí sì wá lórí ẹ̀ torí ẹ̀ gbogbo gbèsè rẹ̀ ọjọ́ lọ́sán lónìí kó tó dọ̀là tó rẹ́ni tí ń bẹ láyé lónìí náà wọ́n máa túfọ̀ rẹ̀ lọ́la kó ti kú tó a bá ti wọ sàárì rẹ̀ ọ̀ márú ọmọ tó fi sílẹ̀ tí wọ́n bọ̀ san gbèsè rẹ̀ àbí wọn ò ní bọ̀ san
gbogbo gbóngbá tí ń bẹ lórí àtẹ rẹ̀ ọjọ́ ọlọ́jà tó gbà sórí àtẹ tó sanwó rẹ̀ ọjọ́ pàkọ́lẹ̀ rẹ̀ káwọn ọmọ rẹ̀ lè bá dáàmà wọ́n lè bá san gbèsè fónígbèsè kọ́mọ bá jẹ́ pé wàá lè léyìn lọ́ọ̀mọ báyìí títí díjọ́ gbẹ̀ndà òkè àmọ́ nù sàárì rẹ̀ kọ́ lọ́wọ́ sànù wa. nínú ọ̀nà táwọn èèyàn tún máa ń gbà láti fi wá àlékún owó wọn náà ní pé ọwọ́ pọ̀ láwùjọ áfíríkà àti wáńdì èyí ti nàìjíríà lásán wípé wọ́n máa ń ṣoògùn owó wọ́n máa ṣoògùn owó wípé àwọn fẹ́ ṣoògùn owó nítorí pé àwọn fẹ́ ṣe wàhálà káwọn tó lówó àwọn ń wá agbára tó yẹ pé ó fún àwọn láǹfààní láti ní owó lójijì tó ìdí nìyí tó fi jẹ́ pé lọ́pọ̀lọpọ̀ àwùjọ ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ wọ́n forí ságbó oògùn lọ́nà nípa àwọn owó nítorí pé táwọn bá ti rí owó yàn àwọn òdò lówó Allah haram ni kó a máa wówó gbọ̀nà pẹ́ ń sóògùn ẹ̀ ń ṣe tutù ẹ̀ mú yẹn ẹ̀ fi sóògùn wọ́n lè máa wá bukéka wọ́n lè máa wá kínká wọ́n lè máa wá odidi èèyàn Allah níbo lọ́nà ti gbà pé kẹ́ pa màálù gan wípé kẹ́ fi ṣètùtù pẹ̀ ń wówó níbo lọ́nà ti gbà pé kẹ́ pa atẹ́rìn gan tó ti burú tó wípé kẹ́ fi ṣe ètùtù pẹ̀ ń wówó à ń bọ̀sibọ́sí odidi èèyàn tí wọ́n lè gbà kí wọ́n fi wọ́n ṣètùtù bẹ́ẹ̀ bàbá àkà ìyá àkà torí ẹ̀ owó ọlọ́run bá ló máa ń fún ni lówó ó sì máa ń fún ẹni tó bá fẹ́ lówó láì fi ṣèrò sí i mọ̀ wá owó gbọ́nà tí ọ̀dà kọ́ ọ má bàa sílé ayé sórí ibú lọ sálùkìyàmù mọ̀ wá owó gbọ́nà tó burú nítorí kí ọ̀rọ̀ rẹ kọ́ má bàa burú jáì àtúbọ̀tán lọ́jà nítorí tá a bá sílé ayé sájàmà alùkìyàmù tún bẹ̀ tẹ̀rí alùkìyàmù ha wàláhì tàláhì ọlágbára púpọ̀ ọba mi lẹ́rù kọjá sísọ ẹ̀yìn ráwọn ànábì ọlọ́ bí wọ́n ti ṣe ga tó ṣe pé sísà lẹ́sà lọ́nà sàwọn lẹ́sà láàrin àwọn èèyàn rẹ̀ báwọn ànábì yẹn bí wọ́n ti ṣe wá ga tó lọ́dọ̀ ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá wa tó jẹ́ ike pẹ̀lú ògo ọlọ́run kò sí ìfòyà nípa ọ̀rọ̀ tiwọn pé yọ̀ọ́ já sí rere kò sí ìmí kan nípa pọ́nmọ́ àlìjáná ni wọn síbẹ̀síbẹ̀ gbogbo ànábì ni wọ́n máa sá kójókójó ni wọ́n máa sá kíjókíjó níjọba ìlà àlùkìyámà nítorí ìbẹ̀rù náà lọ́kà ló fi jẹ́ pé ńgbà tí mi àti wà tó ń tá a bá sá lọ bá nàbí wa ádámù aleyhi sàlám tá a tún lọ sábà ànábì wa nuh aleyhi sàlám tá a lọ sábà ànábì wa ibrahim aleyhi sàlám tá a lọ sábà ànábì wa musa aleyhi sàlám tá a lọ sábà ànábì wa isa aleyhi sàlám kí ẹ gbà wá ẹ bá wa bẹ lọ́n kọ́nà wọn bó ṣèṣirò fún wa kọ́ máa nókè mọ́ra rẹ̀ yàtọ̀ sọ́ màlìjánà kọ́ màlìjánà náà dára rẹ̀ mà ìyá tá à ń jẹ yìí ó ti pọ̀ jù oòrùn tí ń pa wá yìí ó ti pọ̀ jù tí gbogbo wa bá sá lọ báwọn ànábì ti ṣe ga tó máa ti ṣe tóbi tó tọ́nà wọn bá pọn wọn lé tó oníkálukú wọn ọ̀mà ní dá wa lóhùn bá wa bẹ lọ́hùn pé kó ṣe dájọ́ ńṣe lóníkálukú wọn máa sọ pé náfṣe tàwọn tó àwọn lẹ́rù tàwọn tó àwọn àgbọ́ títí táàbù wa sádọ́dọ̀ ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam tó ṣe kó nìkan náà máa sọ pé ana laha bẹ́ẹ̀ ni èmi lẹni tó sì pẹ̀ náà kó lọ́wọ́ bá kódà kún kọ́ sàánú èmi pẹ̀lú rẹ̀ kó sì wá lọ́mọ àlùjánnà ẹ̀rí tí àwọn ẹni tó ga torí wọn ọba kọ́kì àwa tá a wá kúrú tá a yára rà ń kọ́ àwọn ànábì ọlọ́ wọ́n máa bẹ̀rù níjọba ìnàlùfíà kúrò àlàwà àwa kúrú tù gbogbo téèyàn wà á jẹ́ yìí pé èèyàn mọ̀ wá kó ara rẹ̀ dáná rẹ̀ dira rẹ̀ yọ́n máa wówó gbóná yọ́n máa wówó burúkú owó àdánù owó tí ò ní mú lọ síbi kankan kẹ́kẹ́ ilé ayé yìí náà ni wọ́n parí sí ilé yìí náà ti rán àtòjú ọ̀pọ̀lọpọ̀ náà tọ́ lọ wówó burúkú tó kójọ bó ti ṣe kójọ ẹ wo bẹ́yìn wọn ṣe rí ẹ wo àwọn ẹni ká fi sílẹ̀ bó wọn ṣòwò náà kí lówó náà já ma kí lówó náà já sí nílẹ̀ ayé ń bí Ànábì Muhammad sallallahu alaihi wa sallam máa ń tí wọ́n ń pè lórí rẹ̀ ni ó ní ká bá jí sáyé lọ́jọ́ kan tọ́lọ̀ ń fún wa lálàáfíà lára wa tó ṣe yí pé ìyẹn rí i pé alihamudulilayi àwọn ń gbádùn tó sì jẹ́ kọ́kàn rẹ̀ balẹ̀ omi ń tọ́ jẹ lónìí yìí báyìí ó dàbí ìgbà tọ́lọ̀ ti fún ọ gbogbo ilé ayé ni Allahu akbar tíyẹn bá ní tọ́ jẹ lónìí ó dàbí ìgbà tọ́lọ̀ ti kó gbogbo ilé ayé ó kó lé ọ lọ́wọ́ ni fẹ́rù owó ní ti ń jẹ lónìí ńlọ́pọ̀lọpọ̀ ń wá ní ìbò wa àdánwò náà ni wọ́n pò ń lówó jù wọ́n pé wọ́n ti ń lówó kọ̀sẹ́ni tó ní irú tiẹ̀ rí torí náà ló bí káwọn èèyàn máa wówó kówó ká ló fi jẹ́ pé láwùjọ wa ẹ̀rí pé lọ́pọ̀lọpọ̀ wọ́n máa fẹ̀sùn kàn wọ́n lówó wọ́n ní oògùn owó ló ṣe ọ̀nà oògùn owó ló ṣe ọ̀nà oògùn owó ló ṣe tó ti pé lẹ́yìn ọ̀nà ó lè jẹ́ bẹ́ẹ̀ ó lè má rí bẹ́ẹ̀ ṣùgbọ́n báwo ni wọ́n ti mà tó wọ́n bá rí bẹ́ẹ̀ ẹjọ́ lọ ní dọ́tọ̀ lọ sóògùn owó tí ẹ jẹ́ ti ọ̀jẹ́ nítorí pé Yorùbá náà yọnu sọ́pọ̀ àwọn adúgbò àtojúbọ̀ ó ti pọ̀ jù alátojúbọ̀ ọ̀pọ̀ láwùjọ Yorùbá wa yìí gbogbo ẹni tó bá ti wá lówó wọn lò sóògùn owó náà ni kò sẹ́nìkan tọ́lọ̀ ń fún lówó rí
gbogbo oògùn owó náà dọ́gba sọ pé alábọ́já tiẹ̀ ló ń oògùn owó ni ó kì í sẹ́jọ́ lọ́bẹ̀ ni àbí bàbá rẹ̀ ló sóògùn owó fún tó fi tó àṣírí fún torí délé wọn bẹ́ẹ̀ náà àwọn èèyàn tó ti pé kọ̀ wáwàkúwà tó fi lówó owó tó dáa lọ́lọ́ fún lódodo ní ti bẹ́ẹ̀ náà àwọn èèyàn tó pé owó kówó náà lówó tiẹ̀ náà ìwákúwà ló náà wá wọn náà bẹ̀rù ọlọ́ má wo owó gbọ́nà tí ọ̀dà ẹ̀rí pé láwùjọ Yorùbá wa ní tẹ́nìkan bá kó sánlẹ̀ tó bá kú kò bá àjà gbàlagbà kò bá àjọ ọmọdé wọn ní ìjọ tí wọn dá fún un ta ló ń dájọ́ fún wa wọn nígbà tó sóògùn owó ọjọ́ tí wọn dá fún un tó ọba dídẹ wọn lọ bá gba kàlẹ́ndà lọ́wọ́ wíì tí wọn sọ tiẹ̀ níbi ó ti gbé ya nítorí pé ńgbà tó bá ti pọ̀ lẹ́nu àwọn èèyàn pé gbogbo kálukú náà ògùn owó wọn ṣe iná ni wọn máa ti àwọn ọ̀dọ́ ǹde táwọn náà tún fi lọ máa ṣe ògùn owó dípò kí wọ́n gbà fọlọ́ kí wọ́n jẹ́ni tó fọ̀rọ̀ wọn ti sọ́dọ̀ Ọlọ́run àwọn náà máa lọ wó ògùn owó táwọn ọmọdé kéékèèké ó ti máa dá látàrí pé bí ọmọkùnrin ò tó ọmọkùnrin náà dà wọ́n tó orí jáńjálá wọ́n máa sọ pé bí ọmọkùnrin ò tó òun náà ń wó ògùn kánù oníkálukú kọ́kọ́ dúmọ̀ṣẹ́ rẹ̀ àtẹ́lẹwọ́ ẹni ìtàníjẹ nínú àdìkà nàbọ̀ Muhammad sallallahu alayhi wa sallam oni ma akala ahadun ta'aman qattu khayran lahu min an ya'kula min 'amali yadihi fa inna nabiyya allahi Dawud alayhi salam kana ya'kulu min 'amali yadihi èèyàn jọ́njẹ kan rí o tó lóore fún bí oúnjẹ tó ṣe pé oògùn rẹ̀ ló pèsè rẹ̀ fún torípa nàbí ọlọ́run Dawud ọlọ́run kọ́ máa bá inú sí ọwọ́ rẹ̀ ló ti ń jẹ ànábì ọlọ́run ni alágbẹ̀dẹ sí ni ó máa ń rọ ẹ̀wù orin táwọn èèyàn máa ń lò lójú ogun fún wa torí ẹ̀kọ́ jùmọ̀sẹ̀ rẹ̀ bọ́ọ̀lù ń dúró ọlọ́run ọba ọgbà fún wa. alhamdulilayi ọ̀gbìn àrẹ ní adúgbò fún ọlọ́run ọba wọn dákun bá san olùmọ̀ wa ní ẹ̀sùn lórí jáde ọpẹ́ lórí dáadáa ẹ dákun nígbà tẹ mẹ́rin bá fún wa nípa ọ̀nà tí ẹ̀wọ̀n gbà jẹ owó ìyá fẹ́ béèrè pé ká pé ayáwó lọ́dẹ̀ nìkan àbẹ́ ayáyẹ̀ nìkan ọwọ́ àwọn òfin dáadáa ta sí fún gbọ́ dá padà òun náà wá bò wá ní bóyá bíi 5 naira ní oníwọ̀n pé ògùn ilé yìí àti búrẹ́dì ní àti nǹkan mìíràn. ẹnikẹ́ni tá a bá yá lówó àgbọ̀dọ̀ dá májàmú pé ọ̀sán ilé kankan lórí ẹ̀ ìgbà tó wọn bá sanwó wa padà iye tó yá lọ́dọ̀ wa lọ́jọ́ ràn yẹn lórí rẹ̀ kọ́ dá padà tọ́ba wa finú fẹ́ dọ̀fin kankan kún láì dá májàmú kò sí tó burú pé kẹ́ gbà. alhamdulilayi ọ̀rọ̀ ni a ti gbọ́ ẹ̀dá kan jáde ìjú káàkiri sara kájẹ́nà sáwọn àwọn tó lè mú ìyẹ̀wò náà lọ́la kíámà kọ́lọ́mọ́sí mi àti ẹnìkọ̀ọ̀kan wa ní ọmọ náà kó sí wa lọ́mọ àdìjẹ́ náà ọ̀rọ̀ láti gbọ́ tí ò bá ìbínú wá rárá ẹ̀jẹ̀ àmọ́jú tí ọba kùdú ẹ̀ka àtúnlọ́ wa ká mọ̀ ìbílẹ̀ díẹ̀díẹ̀ Yorùbá sọ pé àìrí òsì àìgbọ́gbùsì agbọ́mọ́gbà lókù tí ó jẹ̀bi kọ́lọ́ ọ̀bọ sọ ẹni kọ̀ọ̀kan wa ẹ̀jẹ̀ àpàdé àwọn ọmọ àrídá ṣe ní ọjọ́ mẹ́jọ kọ́lọ́ sọ àjọ ọjọ́ mẹ́jọ lọ. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Wa alaikumus salam.